wò àwọn méjèèjì tẹ̀ ń wò yìí, àwọn méjèèjì ọkọ àtìyàwó ni wọ́n o. Bẹ́ẹ̀ ṣe ń wò àwọn méjèèjì yìí báyìí, àwọn ajínigbé ti jí wọn gbé. Ẹ jọ̀ọ́ bá ṣe ń wo fídíò ẹ jẹ́ ká share ẹ̀ kí gbogbo ayé tún rí tó ṣẹlẹ̀ nú ẹ̀, kán fetí gbọ́n tó ṣẹlẹ̀ nú ẹ̀. Ṣùgbọ́n ojú wa lásán láàmú fi pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ni kò ní kàn yín, kò ní kàn mí pẹ̀lú ògo Ọlọ́run. Ṣùgbọ́n ẹ jẹ́ ká share ẹ̀ kọ́ńkálukú náà tún rí tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ o. Máà ń tẹ́ wárí tó wọṣọ àmì yìí, ọ̀gá àgbà ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni, ṣùgbọ́n tó rìtáyà, ara àwọn ọ̀gá àgbà ológun kó tó rìtáyà ni. Rabe Abubakar lórúkọ ẹ̀, Rabe Abubakar lórúkọ ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò àwọn méjèèjì yìí báyìí, àwọn ajínigbé ti jí wọn gbé, wọ́n sì ti gbé wọn wọgbó lọ àwọn méjèèjì. Ọ̀rọ̀ alẹ́ àná là ń sọ yìí o, tó ṣẹlẹ̀ lálẹ́ àná yìí níjọ́ Sátidé on the 30 oṣù karùn-ún 2026 ló ṣẹlẹ̀. Ẹ wo fídíò ìdédìí ẹ́ndì o, kẹ́ ẹ rí ibi tán ti gbé wọn lọ nínú mọ́tò, kẹ́ ẹ sì rí bọ́n ṣe fi ìbọn ba mọ́tò yẹn jẹ́ pátápátá. Ẹ wo ọ̀gá àgbà ológun tẹ̀ ń wò yìí kó tó di pó rìtáyà, ó ní Director General of Armed Defence Information Officer ní Nàìjíríà. Director General of Information of Army Defence òun lẹ̀ ń wò yẹn, ara àwọn ọ̀gá àgbà ológun tó ní wéètì Nàìjíríà ni. Ó wá ń travel lánàá, òun àti ìyàwó ẹ̀ wọ́n lọ láti Katsina, wọ́n travel, wọ́n wá dé area Katsina Matazu Road. Ibẹ̀ làwọn ọ̀daràn ajínigbé yẹn ti cross wọn mọ́lẹ̀ tán ti gbé wọn lọ. Wọ́n da ìgbòbo mọ́tò yẹn débi wípé màá fi fọ́nrán fídíò mọ́tò náà hàn wá ká farabalẹ̀ ká wo gbogbo ibi tí ìbọn gbà, gbogbo ibi tí ìbọn gbà wọlé, tí ìbọn ti ba mọ́tò tàbá kàkì ṣe búlẹ̀tì mẹ́wàá. Driver tó wá wà wọ́n, ìbọn bá o, ṣùgbọ́n òun gbéra, ó gbé bọ́dì, bóyá ó ní nǹkan kan lára àbí nǹkan kan, ṣùgbọ́n wọn rí òun, ó padà sá lọ. Ọkọ àtìyàwó, bàbá àmì yìí àtìyàwó ẹnìkan náà rí gbé lọ. Bá a ṣe ń sọ̀rọ̀ sí, wọ́n ti gbé wọn lọ, wọ́n ti gbé wọn wọgbó lọ. Àti ìmọ̀ outcome àti ìgbọ́ any message àsàtálẹ́ àná tán gbé wọn, àti rí information mi gbọ́ nípa wọn. Ṣùgbọ́n nǹkan tí ó wá ń yà wá lẹ́nu nígbà táwọn go through news yẹn ni pé odidi ọ̀gá àgbà ológun, odidi ọ̀gá àgbà ológun lórílẹ̀-èdè ni àwọn ajínigbé tán cross lójú títì. Ẹ rí pé ṣé kò fọ́ ní sẹ́yìn náà bá ṣe gbọ́ mẹ́sẹ̀jì yìí ni? Àbí ẹ rí pé ọ̀rọ̀ yín sì kò kànyàn, Ọlọ́run ní jẹ́ kó padà kan gbogbo wa pátápátá o. Torí pé tó bá ṣẹlẹ̀, àwọn tá máa ń pariwo náà nìyẹn. Ológun ni o, ìjọba ni o, ọlọ́pàá ni o, ìgbà ni o. Àwọn ló ń kàn báyìí o, tó ń kàn gbọ̀ngbọ̀ngbọ̀n yìí. Ṣé ẹ rí pé ó ti dàbí ẹni pé kọ́ńkálùkù wá ọ̀nà àbáyọ fúnra ẹ̀ lórí ọ̀rọ̀ aláàbòdé, kéèyàn wá bí ó ṣe bí Ọlọ́run láti ní ààbò tó dájú lórí ọ̀rọ̀ ayé òǹkálùkù fúnra ẹ̀ personally. Ó ti kọjá ọ̀rọ̀ pé ẹ pé ìjọba, ẹ pariwo ìjọba, torí àwọn ìjọba tẹ ní àpè tẹ ń pariwo, òun náà ló ń kàn gbọ̀ngbọ̀ngbọ̀n tí gbogbo wa fi ti ara wa gbọ́ yìí. Gbogbo ẹni tó ṣe fídíò ìbẹ̀ ṣe ń wo yìí, Ọlọ́run ní jẹ́ ká bọ́ sí àhámọ́ àwọn ajínigbé, àní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé, wọn ní mọ́nà ọ̀dọ̀ wa, kò ní kan tí ó kàn wá. Ọ̀rọ̀ orílẹ̀-èdè ó ti kọjá agbára o, ó ti fẹ́ kọjá àfẹnusọ. In fact, torí àwọn news yẹn kan tá a bá go through àwọn news yìí, tá a bá ti receive information yẹn, ó máa ń funny gan. A kọ́kọ́ máa jiyàn láàrin ara wa pé ṣó lè ṣẹlẹ̀ ṣá, ṣó possible? Káwọn ajínigbé, àwọn ọ̀daràn yẹn sì wà lórí láyà ká máa cross àwọn ọ̀gá àgbà ológun, àwọn ìjọba, àwọn mọ́tò ìjọba, àwọn honorable, láì ṣe pé kò sí security, láì ṣe pé ìlú yìí ó gbẹnu tán o, ó ti fẹ́ kọjá àfẹnusọ. Ọlọ́run bá ní kó jọ kó gbà wá, kó là wá ń bẹ́ẹ̀.